àní alẹ́ kan ayọ̀ mi alẹ́ kan mo ti mọ̀ dájú. Àpọ̀sí ìbùkún mi àpọ̀sí mo mọ̀. Àkùsí ayọ̀ mi àkùsí mo mọ̀. Níwọ̀n ìgbà tí mo ti ní Jésù ayọ̀ mi àpọ̀sí. Because Olúwa ti fẹ́ ní bàbá Ṣọlá o. Olúwa ti fẹ́ l'Èdùmàrè ṣògo ẹ̀. Olúwa ti fẹ́ ní kò sẹ́ni tó lè bí o. Alẹ́ kan àpọ̀ sí ayé mi sí ẹlẹ́. Alẹ́ kan ayọ̀ mi alẹ́ kan mo ti mọ̀ dájú. Alẹ́ kan ayọ̀ mi alẹ́ kan mo mọ̀. Ìbà lọ́wọ́ Elédùmarè ọba tẹrẹrẹ kárí ayé. Ọba tó ti ń bẹ kí bẹ̀bẹ̀ tó bẹ, ọba tí ó tún máa bẹ nígbà tí bẹ̀bẹ̀ ò ní sí mọ́. Òun la fọpẹ́ ìyìn fún. Ṣéníyàn là ló wí. Délé. Ìbọn bá ti ṣe fẹ́ bàbá òkùnkùn ọ̀dà. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó ti mú wa lọ láti ìjẹjọ tó tún mú wa padà bọ̀ láyọ̀ àtàlàfíà. Òun náà la fọpẹ́ àti ìyìn fún. Nítorí wípé láìsí rẹ Olúwa ta làwa ná. A ti tún dé bá a ṣe máa ń dé lónìí. Alpha to Omega ó yá ẹ̀ síwájú kẹ́yìn kẹ́ máa bá wa lọ. Sọ tí kò lè ṣe. Ṣẹ́nu mọ́tò lẹ́wà ni mo kí yín wípé ẹ kú ìjókòó níbẹ̀ yẹn. Tó bá ṣe pé nù lélẹ̀ bá wà mo kí yín wípé ẹ kú ìkàlẹ̀. Kò sóhun tí kò. Mo fẹ́ kẹ́ ẹ sọ wípé kí ni ẹ mú gègé yín ẹ mú tákàdá ó yẹ wá pòtí kékeré kẹrọra fìdílé àti túndé bá a ṣe dé lónìí o ọba tó síwájú ẹni tó sì tó máa ń kẹ́yìn ẹni ó yá wà pẹ̀lú wa Elédùmarè ọba kọ́dọ̀ ọba ṣẹ̀dá. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé orúkọ mi ò yípadà, orúkọ mi ni Olúbísí ọmọ bíbí Akínlóye. Ìkòyí ẹ̀sọ́ ọmọ asọ̀tún sòsì mọ́ bàbí kan jẹ́ ẹ mọ̀ pé mi nìkan kí mo wà nílé agodo lónìí. Èmi àtẹnìkejì mi náà ni bẹ́ẹ̀ ni àlejò pàtàkì ta ni náà ẹ jọ̀ọ́ ẹ bá mi dárúkọ yín fún gbogbo ọmọ àgbáyé pátápátá bí ẹ ṣe ń wò wá. Ẹ ṣe àtọ́kùn àdúpẹ́ lọ́wọ́ yín. Orúkọ wa náà yí padà, orúkọ náà ni ọmọ atófarasì, òun náà ni èmi náà lọ́mọ ògbìyìn, ọmọ òjòrú, ọmọ ṣíkìtì aṣàlejẹjẹ bẹ́ẹ̀ tí òró bìnrin ẹ kú kalẹ̀. Àmọ́ ṣá orin dé. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba àkọ́dá àṣẹ̀dáyé. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ètò kan tó ṣe wípé ẹ máa ń gbọ́ lọ́jọ́ kẹjọ náà ni kì í ṣe lórúkọ ètò náà lágbolé onígbàgbọ́ òun náà lètò tó ṣe wípé ẹ ń gbọ́ lọ́wọ́. Kí ni nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò lónìí? Ẹ mọ̀ pé ní ọjọ́ kẹjọ mo sọ̀rọ̀ nípa kíni ẹ tó bá rántí ó yá ẹsẹ̀ máa bá mi tẹ̀ máa bá mi tẹ̀ sójú ẹ máa bá mi kọ́mẹ̀ntì kẹ́ máa bá mi mẹ́sẹ̀jì ẹ bá mi share ẹ jẹ́ kó kara lé ẹ jẹ́ kó kara oko mo sọ̀rọ̀ nípa ìwọ tó o bá mọ̀ ó yá jẹ́ kí n ṣí ojú òpó sílẹ̀ náà àǹfààní ńlá kan fẹ́yàn tó bá mọ̀ fẹ́yìn tó ẹ bá mọ̀ ẹ̀yin tẹ́ bá wà ní Nàìjíríà ó yá ẹ jẹ́ kí n ju nọ́mbà ẹ̀yin tí mo sọ̀rọ̀ nípa ẹ̀ lọ́jọ́ ní ìjẹjọ́ nípa ẹ jẹ́ kí n ju nọ́mbà síta ẹ pè wọlé kẹ́ ẹ mẹ́sẹ̀jì wọlé. Kí ni nǹkan tí mo ṣe sọ̀rọ̀ nípa ẹ̀ ní ìjẹjọ́ náà lábala lágbolé onígbàgbọ́ kí ni nǹkan tá a sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ fi pè wá náà ni +233 260 878 860 +233 260 878 860 +233 260 878 860. Ìwọ tó bá gba ẹ̀bùn ńlá pàtàkì kan wà fún ẹ kí la sọ̀rọ̀ nípa ẹ̀ ní ìjẹjọ́ ìwọ tó bá ti gbà àǹfààní fún ìwọ tó bá wà nílùú Ghana wo lè pè ní direct fún ìwọ tó bá ṣe pé o sí nínú ìlú Ghana gangan kí ni o lè pè wá ní WhatsApp direct o dẹ̀ lè pè
a máa píkì kọ́ ẹ̀ lọ́wọ́ kan ni. títóbi agbára rẹ̀ aláyè ni kò dáhùn sí i. Ìyá Pariwo orúkọ Jésù. aláyè ọkùn jẹ́ ká gbéga. Bàbá mi lókè. Ìyìn Olúwa mi. Títóbi agbára rẹ̀. Kó má ṣe kúrò lẹ́nu mi títí láé. Orúkọ Jésù ni mo fi ṣàgbára. Orúkọ Jésù ni mo fi ṣàgbára. Orúkọ Kristi ni mo fi ṣàgbára. Orúkọ Jésù ni mo fi ṣàgbára. Mo máa gbéga títí ayé mi. Àgbélébù ni mo rọ̀ mọ́. Àgbélébù ni mo rọ̀ mọ́. Kábíyèsí kìnìún ẹ̀yà Júdà, Ọlọ́run tó ṣẹ́kùn mi dẹ̀rí nílé ayé. Orúkọ Kristi ni mo fi ṣàgbára. Orúkọ Jésù ni mo fi ṣàgbára. Àgbélébù ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Àgbélébù ni mo rọ̀ mọ́. Tó gbà mí là tó wò mí sàn. Àgbélébù ni mo rọ̀ mọ́. Ìwọ tó o bá ti gbà á ẹ̀bùn pàtàkì wà fún ẹ. O lè mẹ́sẹ̀gì náà a máa sọ síta. Tó o bá ti gbà nǹkan tá a sọ̀rọ̀ nípa ẹ̀ ní ìjẹjọ́, kí làwọn nǹkan tá a sọ ní ìjẹjọ́ náà? Kó tó di wípé a bẹ̀rẹ̀ ètò. Ilé bẹ̀rẹ̀ jó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi bá wa sọ̀rọ̀. Òun náà ni +23326087860 +23326087860. Ó yẹ máa pè wọlé. Ilé Ẹ̀bùn pàtàkì wà fún gbogbo ìwọ tó o bá gbà á. Ohun tá a sọ̀rọ̀ nípa ẹ̀ níjẹjọ́. a kì í fi Lábala lágbo ilé onígbàgbọ́. Kí ni nǹkan tá a ti ẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ náà? bó bá ti wá bẹ̀rẹ̀ jó. lónìí fún àwọn tó bá gbà á. Bẹ́ẹ̀ ni. ọdún máa kọjá ní olùgbàlà. Ẹ̀, wọ́n ní kì í ṣe ọ̀rẹ́ kí ni kì í ṣe ọ̀rẹ́ àkúnlẹ̀ kan. Bẹ́ẹ̀ ni jàre. ẹ wo ẹ lè tètè pè wọlé kẹ́ ẹ lè jẹ ẹ̀bùn gbàngbà tó wà lọ́wọ́ lóṣù lónìí ẹ wo kò ní kọjá èmi o. Ẹni tó bá ti gbà á, ó ti mọ̀ wípé ẹ̀bùn ńlá pàtàkì ti wà fóun. lónìí ǹjẹ́ kí mi dáhùn ìbéèrè yẹn. Ẹ lè ń lò ìtalajù sí. Ẹ jẹ́ káwọn tó wà, ẹ jẹ́ káwọn ará àta kankan sì kọ́kọ́ ṣe kíni ká kọ́kọ́ jàǹfààní ná. mo ní kí mi tẹ̀ jẹ àǹfààní Rárá. ọmọ ilé lọ fún mi. Rárá. ẹgbọ́n tó Rárá. ẹ̀yà ara ilé tẹ́ ń wò wá wọn lè ní kẹ́ ẹ dáhùn kẹ́ ẹ lè jẹ béèrè náà o ẹ̀bùn gbàngbà wà nílẹ̀ o. Because bàbá ti fẹ́ ṣe ohun tuntun. Ará bá mi gbégbá ọpẹ́. Ẹbí á bá mi gbégbá ọpẹ́. Àtọ̀rí àtọ̀tá bá mi dúpẹ́. Àtọ̀rí àtọ̀tá bá mi dúpẹ́. Wípé Délé Gold. Wípé Délé Àgbéyọ̀. Torí pé Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa náà ló ń ṣe kíni òun ló ń róòlù tó ń lọ tó ń bọ̀ lójú amóhùnmáwòrán yẹn bẹ́ẹ̀ ṣe ń wò wá. oríire bá Ó yẹ ẹ pè wọlé ẹ mẹ́sẹ̀gì kọrin. ẹ jẹ́ ká ṣe ẹ̀mọ́ náà. Kọ́lá bá wù Ẹ ẹ́. jẹ́ kí n wo ẹni tó fẹ́ ṣe kíni tó fẹ́ jẹ ẹ̀bùn pàtàkì lónìí. Rántí pé Kristi gbọ́. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ bá ṣe máa ń bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká tó bá ṣe máa ń tó. Àsìkò náà lélẹ́yìí ẹ̀yin tèmi wàláì. Ní ọ̀sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ nípa gbèsè ìdílé. Rárá kò nídìí nítorí wípé ilẹ̀ ń sún ilẹ̀ mọ́ ọjọ́ rebi ọjọ́ àsìkò dúró de ẹnìkọ̀ọ̀kan àwọn tó bá gbà á tí wọ́n mẹ́sẹ̀gì nínú ẹ̀ a máa bí wọ́n léèrè béèrè nípa gbèsè ìdílé kí sì ẹ̀ la sọ nípa gbèsè ìdílé náà kí la mẹ́nubà kí ni nǹkan tá a sọ wípé gbèsè ìdílé fà àti kí ni ìtàn tá a sọ nínú ẹ̀ ẹni tó bá ti gbà á ó di dandan kó jẹ ẹ̀bùn wa. Jóòbù borí àdánwò èṣù. Ó borí ogun pẹ̀lú ìgbàgbọ́ sọ́lọ́run. Nígbà tí ó sọ ní ọ̀rẹ́ mi wá sọ. Ohun tá a fẹ́ sọ̀rọ̀
nípa ẹ̀ lónìí òun náà ni ìwé ìrandíran. Ìwé ìrandíran òun ni nǹkan tó ṣe pé a fẹ́ mẹ́nu bà. olóòtú nípa gbọ́n yékéyéké bẹ́ẹ̀ ẹni ìwé ìrandíran ìwé ìrandíran ó mà lágbára o. ó lágbára gan. Ìwé ìrandíran tí mò ń sọ nípa ẹ̀ yìí ó dàbí ègún nítorí wípé ibẹ̀ làwọn baba ńlá tó ti jáde láyé, ibẹ̀ ni wọ́n kọ gbogbo orúkọ àwọn ọmọ ológo sí. Wọ́n wà nídìí òrìṣà ìdílé. Ní ìgbà míì a máa ń rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológo nínú ìdílé wọn kì í gbórí sókè. Ó máa ń ní ibi tí wọ́n máa ń dé, iye ọdún tí wọ́n máa ń dé, tó ṣe wípé àwọn ọmọ míì wọ́n máa ń kú tògótògó. Kàkà èyí tí ò bá sì kú tògótògó wọn ò ní jẹ́ kó rógo yẹn lò ní ilé ayé. mo wá rántí ọ̀rọ̀ Yorùbá kan tó ní igi tó dáa kò ń pẹ́ nu gbó. Bẹ́ẹ̀ni. ṣé pé òun tẹ́ ń sọ yìí ó fẹ́ fara gbà àìdákan lóṣù. Bẹ́ẹ̀ni. ẹ tẹ̀síwájú. Nínú ìwé ìrandíran tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí, wọ́n ti máa ń mú ọ̀pọ̀lọpọ̀ ìwé ìrandíran lọ sí ìdí òrìṣà ìdílé. Wọ́n máa ti wá kọ orúkọ ọmọ kọ̀ọ̀kan ní igun ilé kọ̀ọ̀kan wípé ìdílé lágbájá o, nínú gbogbo ọmọ tó bá bí o, nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹ̀. Ìdílé lágbájá o, nígbà tó náà bá bẹ̀rẹ̀ sí ní dàgbà o, tí wọ́n bá ti pé iye ọdún báyìí o, òun nìkan máa kú. Ìdílé lágbájá o, nígbà tí wọ́n bá ti wàlékún sálàm, nígbà tí wọ́n bá ti dé éèjì báyìí o, òun ni kí wọ́n jáde láyé. Ó náà máa rí wípé ọ̀pọ̀lọpọ̀ lóde òní, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ tó fi ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ wọn àdàgbà gẹ́gẹ́ bí àwọn baba ńlá wa yẹn ṣe dàgbà. Tá a bá rí láyé ìgbà kan wọ́n lo 100, 150, 200. Ìjà àti ẹ̀ lè rí kò wọ́pọ̀ mọ́ ní ìsìn láti sọ wípé o fẹ́ lo 200 lókè èèpẹ̀. ìṣẹ́jú kan náà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹni pé nínú ìwé ìrandíran yẹn ó ti ní àkọsílẹ̀ tí wọ́n ti kọ sí gbogbo èèyàn kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ni. òun ló wà fà á tí ó pé ọmọ ológo kì í dókè mọ́, tó yẹ kí ògo kì í tẹ ọmọ ológo lọ́wọ́ mọ́. A lè pè bẹ́ẹ̀. lóṣù ẹ tẹ̀síwájú. Nítorí wípé gbogbo ẹ̀ náà kọ́ òun lógun èṣù, òun lógun àjẹ́, ogun orogún, ogun gbá, ogun àwo. Ìdílé kọ̀ọ̀kan tí ẹnì kọ̀ọ̀kan ti jáde ó máa ń ṣokùnfà tó ń tako ìrìn àjò ọmọ ológo nínú ayé. Ọmọ ológo tó bá wà nínú ayé, tó bá ṣe wípé tí ò bá la nǹkan kan kọjá, tó bá rógo yẹn lò nínú ayé, a ṣe wípé wọ́n ti tètè yọ orúkọ rẹ̀ kúrò nínú ìwé ègún ìrandíran ni. ọ̀rọ̀ ńlá. Ọmọ kan wà tó ṣe wípé nínú ìdílé kan, inú ìdílé yìí a bí ní alágbára ọmọ, àmọ́ nínú ìdílé wọn ó máa ń ní ibi táwọn ọmọ ológo máa ń dé, tó ṣe wípé wọ́n ti máa ń kúrò nínú ayé nínú ìdílé yẹn. Wọ́n yìí jẹ́ kó ọmọ ológo ò kì í rìn jìnnà rárá, ọmọ ológo ò kì í pẹ́ rárá. Ìwọ tó o bá ṣèṣì ríwèé ká nínú ìdílé yẹn, tàbí tó o bá rọ́kọ ní kó o kú rẹ̀ kú iṣẹ́ ni. Ìkan wá wà tó ṣe wípé wọ́n wá bí ọmọ yìí, ọmọ yẹn wá jẹ́ alágbára ọmọ. Ìgbà tọ́mọ yìí jẹ́ alágbára ọmọ, kí nìkan tó máa ṣẹlẹ̀? Ó wá di orí ọmọ yìí, wọ́n gbìyànjú láti tó fẹ́ fa ògo ọmọ yìí sẹ́yìn. Àmọ́ nípa àdúrà àti ọ̀pọ̀lọpọ̀ ìtúsílẹ̀ tá a rán ọmọ yìí wáyé wípé kó wá tú sílẹ̀, wọ́n rí ọmọ yẹn, wọ́n rí lò. Wọ́n kọ́kọ́ rí nǹkan tí wọ́n kọ́kọ́ lè ṣe lórí ọmọ yìí ni wípé wọ́n sọ dàrọ̀. Lẹ́yìn ìgbà yẹn tó bá gbìyànjú láti fẹ́ sọ nǹkan kan fún yàn kan, tàbí láti fẹ́ tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ nínú ilé yẹn, wọ́n máa rí wípé wọ́n á tún lọ yí ìwé ìrántí, wọ́n á tún lọ yí padà wípé so o ti gbàgbé ni wípé ìran àwọn ó máa ń níbi tó máa ń dé, yóò gbọ́dọ̀ dìde sẹ́ẹ̀. Àmọ́ nítorí pé májẹ̀mú ti wà wípé ọmọ yẹn ní nǹkan kan láti wá ṣe nínú ìdílé yẹn, láti wá tú ọ̀pọ̀lọpọ̀ kúrò nínú ìdè. Gbogbo agbára wọn ni wọ́n sà,
nǹkan tí wọ́n ní ni wọ́n sà wọ́n gbìyànjú láti pa á àmọ́ wọn ò rí pa. Ìgbà tó wá dé tó di ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ní nǹkan bí ọdún 15 sẹ́yìn kàyéfì ńlá kan wá ṣẹlẹ̀ nínú ìdílé yìí. Èèyàn kan náà tó wà tó ṣe wípé ọmọbìnrin ni ìyẹn ògo ló máa ń ran ògo lọ́wọ́. Ògo ló máa ń ran ògo lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ọmọbìnrin yìí tá a wá bí lásìkò tó wá ṣe wípé nǹkan yìí ṣẹlẹ̀ gangan wọ́n bí bíbí tí wọ́n bí ó rì náà àmọ́ ọjọ́ tí wọ́n délé tó délé ayé tí wọ́n rí tí wọ́n ṣìwé ìrántí kan wọ́n fọ́ ní ojú nítorí wípé wọ́n ti mọ nǹkan tó ń bọ̀ wá ṣe nílé ayé. Wọ́n fọ́ lójú wọn à jẹ́ kó ríran ó wà nínú òkùnkùn láì mọ iye ọdún. Lẹ́yìn ìgbà tó wá ọdún 15 tí ọmọ ọkùnrin àkọ́kọ́ tí wọ́n bí tóun jẹ́ alágbára ọmọ tí wọ́n ti sọ di arọ. Ọmọ yìí ló wá di ìránṣẹ́ Ọlọ́run ló ń jà pẹ̀lú àdúrà nítorí wípé àwọn tó wà lẹ́yìn ẹ̀ ó ju ẹni tó wà nínú ayé lọ. Àmọ́ ìran tá a fi hàn ni wípé ó yá gba àdúrà nípa ìwé ìrandíran. Nítorí wípé tí ìwé ìrandíran ilé bàbá àti ìyá ẹ tí ó bá jóná o ò lè rógo yẹn lò nínú ayé o. Tí ìwé ìrandíran ilé bàbá ẹ ilé ìyá ẹ inú ìlú ẹ tí ò bá jóná àti rógolo ó máa difficult gan o. Olóòtú ṣé pé nípasẹ̀ àdúrà ó lè jẹ́ kí ìwé ìrandíran kí wọ́n jogúnlẹ̀ pátápátá nípasẹ̀ àdúrà. Bẹ́ẹ̀ ni nítorí wípé lẹ́yìn ìgbà yìí òun lọmọ yìí wá gbé olówó bẹ̀rẹ̀ sí ní ló bẹ̀rẹ̀ ìrìn àjò pẹ̀lú Ọlọ́run pẹ̀lú àwẹ̀ ó wà ní aginjù lóhun kan àti ẹlẹ́dàá ẹ̀ kan ó bẹ̀rẹ̀ ìrìn àjò yìí pẹ̀lú Ọlọ́run. Wọ́n fà á títí débi wípé kí ìwé ìran yìí kó má jóná wípé ṣé òun ló máa gbìyànjú láti fẹ́ pa ègún run. Àmọ́ nígbà nínú ìjànkadì nínú wàhálà àti kíni àti ìpòrúru pẹ̀lú agbára Ọlọ́run ìwé ìrandíran yẹn ó ṣe kíni ó jóná. Ìwé ìrandíran lẹ́yìn ìgbà tó jóná tán ló ṣẹ̀ṣẹ̀ ọmọ kan wà tó ṣe wípé wọ́n ti fọ́ lójú lẹ́yìn obìnrin nítorí pé àwọn méjì ni wọ́n bí nínú ìdílé yẹn tó jẹ́ alágbára ọmọ. Ọdún 15 òun ni tàkọ́kọ́ dà tí wọ́n ti sí ìwé tí wọ́n sí ìwé ìrántí kan wípé kò gbọ́dọ̀ dìrìn débi wípé ó máa kúrò lójú kan. Àmọ́ nítorí pé a ti dá ní ọmọ ológo ó ṣe kíni nínú ìpèníjà tó ti ya arọ yẹn òun náà ló ti sábtọ Ọlọ́run o. Èyí obìnrin tí wọ́n tó wá bí lẹ́yìn ẹ̀ náà òun náà tó dọdún 15. Ìran tí Ọlọ́run kọ́kọ́ fi hàn wọ́n ni wípé láì ṣe wípé ìwé ìrandíran yìí bá jóná kẹ́ ẹ pe Ọlọ́run kí ìwé ìrandíran yìí jóná pátápátá kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ bọ́ nínú ogun. Tẹ́ ẹ bá lọ sókè òkun kẹ́ ẹ wáṣẹ́ lọ kẹ́ ẹ ṣiṣẹ́ kẹ́ ẹ ragbá kẹ́ ẹ ràwọ̀ kẹ́ ẹ ní ẹ lè kó nǹkan kan délé o. Nítorí wípé nínú ìdílé yín wọn kì í ṣe rere ń bẹ̀. Nínú ìdílé yín wọ́n ti yí tébù yẹn ó ní orúkọ ibi tí wọ́n ti kọ gbogbo ìwẹ̀ tí wọ́n ti kọ gbogbo ẹ̀ sí nídìí òrìṣà ìdílé. Wọn kì í jẹ́ kí ọmọ ológo gbérí nínú ìdílé yẹn rárá. Ìgbà tó lọ ń lo ọmọ yẹn láti jà àti láti ṣẹ́ ogun òun náà ló tó bọ́ ó ní ìdílé yẹn tó bọ́ nínú ìwé ìrandíran. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ òun náà lọ́lọ́run pa orúkọ wọn rẹ́ kúrò nínú ìwé ìrandíran. Àkórí àdúrà tó fún wọn láàrin yẹn ni wípé Olúwa pa orúkọ mi rẹ́ kúrò nínú ìwé ègún ìrandíran ìdílé bàbá àti ìyá mi. Pa orúkọ mi rẹ́ kúrò ní ìran. Pa orúkọ mi rẹ́ kúrò nínú ìwé ègún ìrandíran ìdílé bàbá àti ìyá mi. Àdúrà yìí òun ló ṣe pàtàkì jù láyé yìí. Ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ tó ṣe wípé ó wà níbi iléeṣẹ́ ó ń gbìyànjú láti dẹni ńlá ó gbìyànjú láti wáṣẹ́ ó wáṣẹ́ náà tán nígbà tó bá débi iṣẹ́ kàkà tó ó máa expect wípé
ṣe bóun ti process ó di dandan wọ́n á pè wọ́n lọ́jọ́ báyìí àmọ́ tó tí wọ́n bá síwèé ìrántí kan ó máa jábọ́. òun Yorùbá sọ pé ó ní ẹnìyẹn làágùn ó ní wọn lè jẹ́ ká mọ̀. bẹ́ẹ̀ ni so nǹkan tí mo wá fẹ́ béèrè lọ́dọ̀ yín ni wípé tẹ́ ẹ máa dáhùn fún tó bá ṣe wípé bí wọ́n ṣe ya ọmọ yìí lárọ tó wá wò wípé òun kúkú ti yarọ handicap lòun kò sí nǹkan míì tóun lẹ́yìn kóun wà ní títì kóun máa tọrọ owó òun ò lè gbàdúrà tàbí kóun tú ẹnìkan ọ̀kan sílẹ̀ tó wá wà lójú kan náà tí gbogbo wọn wá jọ wà nínú ègùn báwo ni àwọn tó ṣe wípé báwo ni àwọn tó ń bọ̀ lẹ́yìn ló ṣe fẹ́ bọ́ nínú ogun tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ kí ni ìgbésẹ̀ tẹ́ máa gbé ọ̀yá ẹ jẹ́ kí gbogbo ọmọ aráyé gbọ́ yín. ẹ ṣe gan olóòtú ṣe rí ọ̀rọ̀ tọ́pìkì tẹ́ mú wáyé ó jẹ́ àkòrí tó lágbára gidi gan tó jẹ́ wípé tí a bá bẹ̀rẹ̀ lónìí a lè parí ẹ̀ rárá tó bá ṣe ní 1 ló máa ní 2 ló máa ní 3 bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí tí a bá mẹ́nu bà ọ̀rọ̀ ìwé ìrandíran yìí ó jẹ́ nǹkan tó lágbára gan gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ gẹ́gẹ́ bí olóòtú nípasẹ̀ arákùnrin tó jẹ́ tó ti pà ṣe bá rọ lòun ọ̀rọ̀ kan máa sọ fọ́yàn wípé tó bá sì wà láyé má give up pé hope sì wà fún ọ gẹ́gẹ́ bí ààrẹ ìtọ́pọ̀ sì wà láyé pé kò gbọ́dọ̀ tí ní kò gbọ́dọ̀ para ẹ̀ kò gbọ́dọ̀ give up ó ti tán fóun ṣùgbọ́n tó bá ti give up ègún ìrandíran ó máa borí ẹ̀ ó lè máa àfẹ́sẹ̀ àwọn tó ń bọ̀ lẹ́yìn ìdí náà sẹ́ pé irú ọkùnrin gẹ́gẹ́ bí ààrẹ yìí kò gbọ́dọ̀ give up gẹ́gẹ́ bí ẹ ti sọ lákọ̀ọ́kọ́ wípé nípasẹ̀ àdúrà àti gbìyànjú ló lè mú kí ègún ìròyìn ni kó kúrò lórí wa tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ nínú ayé ọ̀pọ̀lọpọ̀ yẹ kí ni wọ́n kò sí ìtàbáwò ìdílé kò sí ìdílé tí ò sí ègún ìran bẹ̀ ṣé mo parọ́ ni lótú rárá kò sọ̀rọ̀ nínú ẹ̀ kò sí ìdílé parọ́ tí ò sí ègún ìran bẹ̀ bẹ́ẹ̀ ni ìdí yẹn sẹ́yìn pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ní pé fóní Christian máa yẹ kí ni máa sì wá sí mi nítorí pé àárín ọ̀tá ló wà máa ṣọ́ra ó ní máa ṣọ́ra pé a gbọ́dọ̀ wọ́ sí mi nítorí pé èṣù gan yẹ kí ni kò sí mi Sátánì ò sí mi ojoojúmọ́ ni Sátánì ń dọdẹ ló ń dọdẹ Sátánì ò sí mi onígbàwé kí ni ó ń sí mi onígbàgbọ́ ló ń sinmi so a gbọ́dọ̀ sí mi a gbọ́dọ̀ máa yẹ kí ni a gbọ́dọ̀ lè gbàdúrà láti já kúrò lọ́wọ́ ọwọ́ láti bọ́ kúrò nínú àjàgà ègún ìrandíran nítorí àwọn tó ń bọ̀ lẹ́yìn torí pé àkàbọ̀ ògo ó yí kan tó lágbára gan olóòtú ohun tí mo lè sọ ń bẹ̀ ní ṣókí ni wípé a gbọ́dọ̀ sinmi nígbà tá a ṣì wà láyé a gbọ́dọ̀ give up ẹ tẹ̀síwájú olóòtú. ok ẹ ṣe gan níbi àwọn ibi tí ẹ lọ àmọ́ nǹkan kan wá wà tó ṣe wípé mo fẹ́ béèrè lọ́wọ́ yín tá a bá wò ó nínú ìgbàgbọ́ lóde òní kí ni nǹkan tẹ́ ẹ lérò wípé ó lè máa fà á tó ṣe wípé obìnrin wọn rí ilé ọkọ gbé wọn rí ilé ọkọ jókòó sí kí ni nǹkan tó fà á tó ṣe wípé ìgbéyàwó mẹ́hẹ̀ ṣé ká sọ wípé ègún ni àbí ká sọ wípé nípa ìnísùúrù àbí ká sọ wípé nípa ìnáfaradà. olóòtú ibi tí ẹ mọ̀rọ̀ lọ yìí ṣé ǹjẹ́ máa parí ètò lónìí báyìí ṣá. àkókò máa parí. nítorí pé tí a bá bẹ̀rẹ̀ sí ní gé e bó ti yẹ ká ṣe gé e à á lọ ráńgbó ó ti lọ fàáfàá à á lọ fàá jù bẹ́ẹ̀ lọ jù bẹ́ẹ̀ ti rò lọ. gẹ́gẹ́ bí ẹ ti sọ rẹ́bí ìbéèrè tí tẹ́ ẹ béèrè ọ̀nà méjì ló pín sí ẹni ṣe nípasẹ̀ ègún ìran ni àbí àfọwọ́fà ni. tí n dá yín lóhùn níbẹ̀ ni pé méjèèjì ni ọ̀pọ̀ wà ègún ìran ni nípasẹ̀ nǹkan tí n tó ti jogún látara ìdílé wọn tí wọn ń pẹ́lẹ́ ọkọ ìjọba lè dà nọ́kọ náà hàn ní dalẹ̀ a máa sọ pé nípasẹ̀ ègún ṣùgbọ́n tí a bá ní ká wò ó nípasẹ̀ táìtù múfì kan ó rí nígbà tí mo wò ó fín ni wípé pàápàá àfọwọ́fà àwọn obìnrin ni
ló máa ń jẹ́ kí ẹlòmíì. ọ̀nà wo ló ti gbà jẹ́ àfọwọ́fà àwọn obìnrin? ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbọ́. ok ẹ ṣe olóṣù nípasẹ̀ obìnrin wọn ò lè ní faradà obìnrin náà fẹ́ ṣe a give and take ọkọ mi ti sọ èmi náà fẹ́ sọ ẹ dẹ̀ mọ̀ pé àwọn ọkùnrin ní àsìkò sí yìí à ń ṣe àdàbí àwọn bàbá wa èyí tí wọ́n faradà gbogbo jù àwọn ọkùnrin sí yìí àfẹ́ kóbi máa fún wa ní give and take ọ̀pọ̀lọpọ̀ lè jí kí ni obìnrin mi ò lè ní sùúrù ọkọ mi sọ ẹyọ kan èmi náà fẹ́ sọ mẹ́ta ọkọ mi sọ méjì èmi kò fẹ́ sọ gbọ̀n. so ẹ lérò pé àwọn nǹkan yẹn ló ń fà. bẹ́ẹ̀ ni. ẹ lérò wípé àwọn ègún ìwé ìrandíran ègún ni. bẹ́ẹ̀ ni. iná ni nǹkan tó ń fà. bẹ́ẹ̀ ni. ok ẹ jẹ́ kí n wá ṣàlàyé díẹ̀ fún yín lábala ibẹ̀ yẹn. ok. sẹ́rí lábala ibẹ̀ yẹn ni wípé kí ló fà á tó ṣe wípé àwọn obìnrin wọn kì í pẹ́ nílé ọkọ mọ́ lóde ìsìn nítorí pé bí wọ́n ṣe ń lọ́kọ lóde òní ó ti dá yàtọ̀. bẹ́ẹ̀ni. ní ayé ìgbà kan a rí wípé tí wọ́n bá fẹ́ lọ́kọ láyé ìgbà yẹn tó bá ṣe wípé mi mo bá fẹ́ fẹ́ yín tẹ́ ẹ bá wá sọ́dọ̀ wa àwọn òbí mi ló kọ́kọ́ máa lọ sí investigation irú nǹkan tó máa ń ṣẹlẹ̀ nínú ìdílé yín nítorí wípé wọn ò ní gbà kó ṣe wípé kọ́ máa wọn kó ní pàtì nínú ègún tàbí nínú nǹkan yẹn nítorí pé wọn hàn mọ irú ìdílé tọmọ wọn ti fẹ́ lọ́kọ. tí wọ́n bá ṣe ìbéèrè tí wọ́n yẹ̀ wò dáadáa wọ́n á rí wípé ìdílé lágbájá ò lè lọ́kọ ń bẹ̀ o. wọ́n máa ń secure ẹ̀ dáadáa wọ́n máa wá sọ wípé òkè níbi báyìí ẹni báyìí la fẹ́ kó o fẹ́ olófin dàbí ìgbà tó ṣe pé wọ́n máa ń fira wọn wọ́n máa ń fọmọ dọ́rẹ̀ wọ́n ti mọ̀ yìí pé ìgbéyàwó níbi táwọn bá fọmọ wọn dọ́rẹ̀ nípa owó níní àti nípa iyì wọ́n máa ń fọmọ dọ́rẹ̀ níbẹ̀ yẹn nípa ègún nítorí wípé kẹ́mi ọmọ wọn bá a lè gùn nílé ọkọ àti wípé kọ́mọ wọn bá a nípa ègún tó bá ń jà wọ́n nínú ìdílé yẹn wọn ò ní gbà kọ́mọ wọn lọ́kọ ńbẹ̀ torí pé tó bá ṣe pé fáníọ́ bi léèrè ń gbà yẹn ifá ò sọ fún ọ wípé nǹkan báyìí ló máa ń ṣẹlẹ̀ nínú ìdílé wọn àbí bẹ́ẹ̀ o wọn kì í pẹ́ láyé tàbí bẹ́ẹ̀ o wọ́n máa ń pẹ́ o tàbí bẹ́ẹ̀ o iye ìgbà báyìí o ni wọ́n máa ń dà nínú ìdílé wọn o tí nǹkan báyìí fi máa ń ṣẹlẹ̀ sí wọn o. oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn òun ló máa ń ṣẹlẹ̀ tó ṣe wípé nínú ìgbéyàwó láyé ìgbà yẹn tá a rí dáadáa àmọ́ lóde òní irú nǹkan bẹ́ẹ̀ ò ṣẹlẹ̀ mọ́ nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ òbí wọn ráàyè tìdílé mọ́ ọ̀pọ̀lọpọ̀ òbí wọn ráàyè tán bàbá ni àwọn ọkùnrin nílé yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ò ráàyè ti pé márèjì wọn kò sí tó kàn wọ́n. wọn ò ráàyè nípa títọ́mọ mọ́ tó bá wo obìnrin kó tèkẹ́ ọmọ ẹ̀ ni àwọn ń ṣe fàájì nìyẹn bàbá gbogbo ayé ni àwọn tí wọ́n wá pè lóbìnrin gangan fẹ́fẹ́rì ti wá pọ̀ jù kàn ya gèlè kan lọ patí ó tẹ́ wọn lọ́rùn ju wípé kí wọ́n tèkẹ́ àwọn ọmọ tí wọ́n bí lọ. kò sí tó kàn wọ́n àfi ayé ti pọ̀ jù ní ìsìn that is why tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ti mẹ́hẹ̀ lásìkò ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ń ṣe kí ni ọ̀pọ̀lọpọ̀ wà fẹ́ gbélé ọkọ mọ́ nítorí pé wọ́n hàn sí lábẹ́ control wọ́n hàn dúró lábẹ́ pọ́lọ́ ń ṣògo mọ́. abẹ́ wọn ọ̀dọ́ lábẹ́ sùúrù lérè mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn máa sọ wípé àbí ọlọ́run ṣògo òun làwọn fẹ́ làwọn dúró sí tí wọ́n bá sì ti bímọ kan wọ́n ipò tí wọ́n bá ti rí wípé ìpèníjà kan ṣẹlẹ̀ pí wọ́n ti lọ nítorí pé nínú ìdílé wọn lélẹ̀ wọn kì í jókòó sílé ọkọ tó bá ṣe wípé wọ́n ń fara dà oríṣiríṣi nǹkan tó bá ń ṣẹlẹ̀ tàbí wípé àwọn òbí wa wọ́n bá ń wo àkọsẹ̀jayé ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn wípé òkè lè tó lè lọ́kọ tàbí kó tó lè ṣe nǹkan kan kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìdílé wọn báwo ló ṣe máa ń jẹ́ bóyá nínú ìdílé obìnrin tàbí nínú ìdílé ọkùnrin àárí wípé ọ̀pọ̀lọpọ̀ máa jókòó nílé ọkọ ìgbéyàwó ò ní dàrú ọ̀pọ̀lọpọ̀ máa wà títí single mother ló pọ̀ lọ rẹpẹtẹ àwọn ọkùnrin gan ò ṣe wà fẹ́ níyàwó mọ́ wọ́n fẹ́ ní ìyá ọmọ nìkan ni wọ́n fẹ́ ní. ìyá ọmọ nìkan ni o. so ní ìsìn báyìí
ẹ káàsán ẹ káàárọ̀ ẹ kú ìyálẹ̀ta níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi iléeṣẹ́ Káyà rédíò ni ẹ ti ń gbọ́ mi báyìí alájọ Kaneshi trotro station last bus stop Accra ibẹ̀ la fìdí kalẹ̀ sí láti rọ̀ bí òjò tí à ń dá bí ọ̀wẹ̀ ẹ ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ wa bẹ́ẹ̀ ṣe ń farabalẹ̀ tẹ́ ń gbọ́ wa. Say Michael don't come, oh, music on the floor. Say Michael don't come, music on the floor. Tó bá ṣe mí ni wọ́n ni, àbí tó bẹ́ bí kòtò. Tó bá ṣe mí ni wọ́n gangan, àbí tó bẹ́ bí kòtò. Kò sáyè fún dull moment, no time to share time, oh. Ẹyọ Ṣèyí Michael ti dé. Michael has come everyone rejoice. Mo rí wípé ẹ ti jó lọ rẹpẹtẹ ó pọ̀ jù èmi náà ti rí ní ìsinyìí kí ni mo wá fẹ́ kẹ́ sọ̀rọ̀ lọ́yẹ̀ ọ̀dọ̀ yín kó tó di wípé mo tẹ̀síwájú ó yá ẹ jẹ́ kí n fún yín láàyè ẹ sọ̀rọ̀ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ ṣe gan olóòtú gẹ́gẹ́ bí ètò yìí gẹ́gẹ́ bí ohun tá à ń bá lọ tá a ti ń pò láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé àwọn òbíṣẹ́ obìnrin ni ló fà á àbí báwo ni. bí mo ṣe gbé ẹnu lé lẹ́ẹ̀kan pé obìnrin ni nítorí pé àìlè ní sùúrù pàápàá láyè sí yìí oríṣiríṣi ẹgbẹ́ gan ló ti wà ẹgbẹ́ kí lọ́kọ yóò ṣe pàápàá ká má ṣe gbàgbé ṣé rí obìnrin míì ohun tí ọkọ ẹ̀ ń ṣe fún nínú ilé ó pọ̀ tó ń faradà lọ ṣùgbọ́n nípasẹ̀ pé ó ń faradà ẹnìkan wá bá ọkọ mi ṣe báyìí ìwọ ló gba wèrè mẹ́sìn èmi láyé mi ò lè gbarú ẹ̀ èmi láyé mi jẹ́ gbà ọkọ mi báyìí tó wá kí bẹ́ẹ̀ náà ti ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́nà nípasẹ̀ obìnrin ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́nà díẹ̀ tó obìnrin ò fẹ́ ní sùúrù mọ́ obìnrin ò fẹ́ sọ pé kò fẹ́ dúró ní sùúrù lérè abẹ́ ló ń ṣògùn náà kí ni òun náà fẹ́ wà wọn fẹ́ dúró pé ọkọ mi o jẹ́ no wọn fẹ́ dúró ń bẹ̀ mọ́ give and take ni paríparí gan ni gbẹ̀ngbà kí ló ṣe fún mi ni ọkùnrin míì tó bá fẹ́ dorí wá fẹ́ dọ̀gbọ̀n fóbìnrin míì mo ní wọn gbà á ní kí ló ṣe tẹ́nìkan ò ṣe rí obìnrin mi ò kí n appreciate ọkùnrin obìnrin mi kò ní appreciate ọkùnrin rárá á ní kí ló ṣe tẹ́nìkan ò ṣe rí ni nípasẹ̀ àìlè ní sùúrù àìlè faradà nǹkan kan ṣẹlẹ̀ ní sẹ́nìkan kí nìkan ọ̀hún náà ni wípé ṣé obìnrin mi tí ọkọ bá fún ní for example bí ọkọ yẹn fún 2,000 3,000 5,000 lójó tó ń fún ní lóòrèkóòrè kò ní ju obìnrin yẹn lójú nígbà tó wá lọ́kùnrin kan tó wá fún 10,000 lẹ́ẹ̀kan lóṣù kan á wá jọ lójú á ní ó fún 10,000 ẹ wá ṣe 10,000 lẹ́ẹ̀kan lóṣù 10,000 ẹ wá ṣọ ẹni tó ń fún 2,000 3,000 4,000 léròkóòrè ǹjẹ́ owó yẹn kò ju 10,000 tó fún lẹ́ẹ̀kan ṣo lọ obìnrin mi ò ní àkíyèsí ní ọ̀nà yẹn a rò pé 10,000 tó fún un lẹ́ẹ̀kan ṣo yẹn ó ti jọ́ lójú tó 10,000 tó fún lẹ́ẹ̀kan ṣo tàbí lọ́kùnrin ṣe ó yá gba 10,000 lọ fi ṣe irun ẹ̀ àná irun tó ń ṣe ẹ̀yẹ ló fún un ó ti gbàgbé ẹni tó fún 2,000 3,000 tó ṣe gbogbo ẹ̀ fóun bẹ́ẹ̀ náà ló wà lásìkò sí i ohun tó fà á tọ́pọ̀lọpọ̀ fi ń pẹ́ nílé ọkọ nìyẹn ọ̀pọ̀ mi kì í ṣègùn àfọwọ́fà ni olóòtú ẹ kì í dánu tó ń bì. ok ẹ ṣe náà ẹ ṣe mo dúpẹ́ gan ni. èso lè bá lọ́wọ́ mi mọ́ láíláí. àtọ́bàrà tí àwọn tó pẹ̀lú jẹjẹ ní ìwọ ni èèyàn kọ́. kọ́kọ́rọ́ ìgbéga tọ́lọ́run fún mi. èso lè gbà.
lábala lágbolé onígbàgbọ́ òun náà lè tó tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí kí ni nǹkan tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ìwé ìrandíran inú ìdílé mi wà tó ṣe wípé ní ìgbà ó ní ìwọ̀nba tó ṣe wípé ọmọ ológo ó máa ń dé tó ṣe wípé wọ́n fi máa ń palẹ̀ wọn mọ́ à ń sọ̀rọ̀ nípa ìkíni nǹkan tó máa ń ṣẹlẹ̀ nínú ìdílé kí ló fà á tó ṣe wípé ọmọ ológo wọn ò pẹ́ láyé mọ́ lásìkò yìí èyí tó bá ṣe ẹ̀wà pẹ́ díẹ̀ àti wá rògo ẹ̀ lò gan ó wá di wàhálà gan kí ni nǹkan tí aléròpọ̀ máa ń fà á nínú àwọn nǹkan tó ṣe wípé àmẹ́nubà tí à ń gbé yẹ̀wò lọ́wọ́ a tún wá mẹ́nubà wípé lábala wípé lágbolé onígbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó òun ló ṣe kí ni tá à ń wò gẹ́gẹ́ bí wípé àwọn tá à ń wò gẹ́gẹ́ bí wípé àwọn yìí àwọn náà ni àwòkọ́ṣe fún wa nínú ìgbéyàwó ni ó mẹ́hẹ̀ nínú ṣọ́ọ̀ṣì ni ó mẹ́hẹ̀ níbi gbogbo tá a ti lè máa wò wípé àwọn yìí ni wọ́n jẹ́ olùtọ̀nà fún wa tá a ṣe lè máa wò wọ́n máa wò pé ní ṣọ́ọ̀ṣì ní ìsìn tó o bá lówó lọ́wọ́ wọn ò fẹ́ mú ẹ̀ mọ́. àbẹ́ni nítorí wípé bóyá o wà lónìí o wà lọ́la tẹ́lẹ̀ wọ́n máa pè wọ́n máa alágbájá kí ló dé tó o wà sí ṣọ́ọ̀ṣì kí ló ṣe o tí wọ́n bá ti béèrè aláwẹ̀ dá sí nǹkan nú ṣọ́ọ̀ṣì tó ò dá sí wọ́n hàn sí ẹ̀ mọ́ èyí tó ẹni tó dá sí yẹn òun náà máa béèrè lọ nípa ẹ̀ àwọn ìran kan nìyẹn àwọn ohun tó ń ṣẹlẹ̀ ní agboolé onígbàgbọ́ là ń gbé yẹ̀wò lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tó bá kọ sí ẹ lábala ti tọ̀dọ̀ ẹ mọ̀ bá mi tẹ̀ ẹ sójú amóhùnmáwòrán bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi nítorí wípé tá a bá ní ká sọ̀rọ̀ kí ló fà á tó ṣe wípé àwọn èèyàn ń jábọ́ kí ló fà á tó ṣe wípé wọn ò rógòlò kí ló ń fà á tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ pẹ́ láyé mọ́ kí sì ẹ̀ ní àwọn nǹkan tó ń fà á gan-an ọ̀pọ̀lọpọ̀ àwọn míì sọ wípé kẹ́míkà tàbí nǹkan tí wọ́n jẹ ni ò jẹ́ kí wọ́n pẹ́ egbògi táwọn bàbá wa lò ní igbá kan àwo kan ǹjẹ́ egbògi ni bí ǹjẹ́ àwọn àjẹsára táwọn bàbá wa ń lò ni wọ́n fi ń pẹ́ láyé ni àwa gẹ́gẹ́ bí onígbàgbọ́ ǹjẹ́ àwọn nǹkan tó ṣe èyí bí tó yẹ ká dojú àdúrà kọ gangan ǹjẹ́ a ṣe ronú nípa ẹ̀ mọ́ bí a ò ronú nípa ẹ̀ nítorí wípé a ti jìnnà oníkálukú ti jìnnà sọ́lọ́run ohun tí ò yẹ ká lé ní inú ìgbàgbọ́ là ń lé ọ̀pọ̀ ò sọ̀rọ̀ nípa ègún tó ń jà ọ̀pọ̀ ò sọ̀rọ̀ bó ṣe fẹ́ bọ́ kúrò nínú ègún ọ̀pọ̀ ò sọ̀rọ̀ bó ṣe fẹ́ yọ orúkọ rẹ̀ kúrò nínú ègún ìwé ìrandíran ohun tó pọ̀lọpọ̀ ń lé káàkiri ni wípé báwo ni mo ṣe fẹ́ kọ́lé báwo ni mo ṣe fẹ́ lọ́lá báwo ni mo ṣe fẹ́ ṣe gbá báwo gan ló ṣe fẹ́ pẹ́ láyé tójú ẹ̀ ò ní rí bi ọ̀pọ̀lọpọ̀ ò ronú nípa ẹ̀ báwo ló ṣe yẹ kó o gbélé ayé gangan irú àwọn wo ló yẹ kó o kọ́kọ́ sí ẹ̀sà fún ná ìjọ ò sí ẹ̀ béèrè wípé kí ni àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí wa nínú ìdílé yálà lè di ìdílé bàbá ẹ̀ ni o tàbí ní ìdílé ìyá ẹ̀ ni o tàbí nínú ìlú ẹ̀ ni o ìjọ ọ̀pọ̀lọpọ̀ sí ẹ̀ ronú nípa ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ò ronú nípa ẹ̀ mọ́ kí là ń ronú nípa ẹ̀ bí wọ́n ṣe fẹ́ já ọmọ ológo bọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ máa ṣẹ̀tanú ara yín bẹ́ẹ̀ ṣe fẹ́ gbógun tira yín ntọ́pọ̀lọpọ̀ ń lé káàkiri nìyẹn bó o ṣe fẹ́ bìtírèdì ọ̀rẹ́ ẹ ntọ́pọ̀lọpọ̀ ń lé káàkiri nìyẹn kí lọ́pọ̀lọpọ̀ ń lé káàkiri irú àwọn wo gangan là ń pè lónígbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń pè lónígbàgbọ́ lóde òní a rí wọn gẹ́gẹ́ bí onígbàgbọ́ mọ́ nítorí wípé àwọn tó jẹ́ onígbàgbọ́ láyé ìgbà yẹn wọ́n máa ń jókòó tí ọmọ ẹnìkejì bá ní ìṣòro wọ́n á dúró tán wọ́n á rí wípé ó bọ́ kúrò nínú ogun àti ègún yẹn àmọ́ lóde òní tí wọ́n bá ti lọ wẹgbẹ́ tí wọ́n ríran lásán tí wọ́n sọ nípa ìrìn àjò ìjọba ọ̀run mọ́ wọ́n fẹ́ bọ́ bá wo oníkálukú kó jókòó sínú ègún títí wọn ni wípé kówó sáti máa wọnú ṣọ́ọ̀ṣì kan máa rí ìdá mẹ́wàá kán sì máa ṣe kíni kán máa lọ lú òyìnbó bóyá wá bọ́ nínú ogun tàbí kò bọ́ nínú ogun kò sí tó kàn wọ́n
n tó bá fi má darí ìjọ tó ń sán bàǹtẹ́ nínú ni lórí ọ́tà. Kí ni nǹkan tó o fẹ́ fi ròyìn nípa ìjọba ọ̀run nítorí wípé wọ́n sọ nípa ti ìjọba ọ̀run mọ́. Àwọn tó yẹ kó o tọ́ láti kó wọn kúrò lóko ẹrú, wọn ò tọ́ wọn, wọn ò fọ̀nà hàn wọ́n mọ́ láti kó wọn kúrò lóko ẹrú. Wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ sínú ìgbèkùn ayérayé. Owó la lè ń sọ. Àwa ń lépa nípa owó, àwa ń lépa nípa nǹkan tí ò yẹ ká ṣe. Wọn ò rántí wípé ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wà nínú ìdè, báwo ni wọ́n ṣe fẹ́ bọ́ kúrò nínú ìdè tí wọ́n wà. Àwa ń lépa owó. Àwa ń lépa nǹkan tí ò yẹ ká lépa. À ń lépa ohun tí ayé. Ó ní wípé àwa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ẹ jẹ́ ká ronú jinlẹ̀ láti gbara wa kúrò nínú ìwé ègún ìrandíran ká bàa lè rógo àbáwáyé wa gangan lò. Nítorí pé mo sọ ní ìjẹjọ wípé kí ni nǹkan tó máa ń ṣẹlẹ̀? Gbèsè ìdílé. Bàbá jẹ gbèsè ní o, àwọn ìran. Èyí sì ń kan wọ́n. Ìran kẹjọ òun ló rí gbèsè san. Wọ́n ní bàbá jèso àjàrà, èyí ń ká àwọn ọmọ. Kí ló dé téyín ń ká àwọn ọmọ? Gbèsè tó jẹ́lẹ̀ ni. Gbèsè tó jẹ sílẹ̀. Bàbá ò ṣe ọba tí kò pa mí lẹ́kún, ọba tó mú inú mi dùn, kábíyèsí o, ọba tó jọba lọ. Èmi gbádùn rẹ bàbá ò ṣe ọba tí kò pa wá lẹ́kún, ọba tó mú inú wa. Mo kí yín jàre gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Ọlọ́gbọ́ aláàánú mi, orí pé kò dáwọ́ dúró, ó ṣe bẹ́bẹ́ ó ṣe. Ó ṣe pàtàkì láti mọ ojúbọ Ọlọ́run. Ó ṣe pàtàkì púpọ̀ jù láti ṣe kíni, láti dúró sí inú ìrìn àjò dáadáa nípa títí Ọlọ́run. Nítorí wípé tó o bá wà tó o bá dúró sínú ìrìn àjò Ọlọ́run, kó o máa wà gbélébù lókè, ó ṣeé ṣe kó ṣe wípé ibi tó ń gbìyànjú láti dé yẹn wọn ò ní fẹ́ kó débẹ̀. Ìwọ gangan fúnra rẹ ló nílò láti fún gbàjà dáadáa, jà fúnra ẹ kó o bẹ Ọlọ́run kó yọ orúkọ ẹ kúrò nínú ìwé ègún ìrandíran. Àwọn àlejò wa wọ́n fẹ́ kẹ́ tún bẹ̀yẹn, wọ́n fẹ́ kẹ́ tún sọ, wọ́n náà wọ́n fẹ́ gbọ́ bẹ̀yẹn dáadáa tẹ́ sọ bẹ̀yẹn sí. Ìwé ègún ìwé ìrandíran. Bẹ́ẹ̀ni. Ègún ìwé ìrandíran ni wípé àwọn ọmọ ológo wà. Àwọn ọmọ ológo wà. Tó ṣe wípé wọ́n ti kọ orúkọ wọn sínú ìwé ègún àdáyébá. A lè pè ní ìwé àdáyébá. Ìwé àdáyébá tó ti kọ orúkọ wọn síbẹ̀. Ìdí òrìṣà ló máa ń wà. Láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru. Wọ́n máa ń yí ni. Ọmọ lágbájá ibi báyìí ló gbọ́dọ̀ dé o ò gbọ́dọ̀ ju bí báyìí lọ. Tó ṣe wípé gbọ́dọ̀ ti jábọ́. Tó o bá wá múra báwo ló ṣe lè bọ́? Kí ni ìgbésẹ̀ tó yẹ kó o gbé? Tó orúkọ ẹ fi máa kúrò nínú ìwé ègún ìwé ìrandíran yìí. Ìwé ìrandíran yìí tó o nílò òun ni wípé kìí ṣe wípé kó o sátọ àfà tàbí kó o sátọ aláwo tàbí kó o sátọ wòlíì kan lọ. Kí ló máa wá ṣe nígbà tó ìwọ fúnra ara ẹ òun fúnra rẹ ló nílò. Òun fúnra rẹ ló máa jagun. Láti jà fúnra ara ẹ. Bíbélì ní bí kò ṣe nípa àdúrà àti ààwẹ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kan kò lè ṣẹlẹ̀. Òun fúnra rẹ ló máa jagun. Bẹ́ẹ̀ ni nítorí pé a lè sinmi lójú ìjà. Àwọn tí wọ́n gbé ìwé ègún ìrandíran dání wọ́n sinmi lọ́sàn-án wọ́n sinmi lóru. A ò lè sinmi lójú ìjà. Ojoojúmọ́ òun náà ni wọ́n yí ìwé yẹn wọ́n lè gbà kọ́mọ ológo kó tẹ̀síwájú wọnú ògo lọ. Àgbọ̀yé olótùú. Ó dàbẹ̀ ẹ̀ ń gbọ́ mi dáadáa báyìí. Ọ̀rọ̀ yín yé mi yéké pé a lè sinmi lójú ogun. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ó ní wọ́n rí wípé àṣẹbi tó fẹ́ dé lélẹ́yìí àbọ̀yá tó bá lọ́kọ òun ló máa gbédìlé wọn ga òun ló máa ṣe gbá. Wọn ò ní jẹ́ kó débẹ̀ nítorí wípé nínú ìran wọn ó níbi tó gbọ́dọ̀ dé. Obìnrin ò kí gbé orúkọ ìdílé ga so wọn ò ní gbà kó ní ọkọ yẹn wọn ò ní gbà kó tẹ̀síwájú. Táwọn òbí tó bí ọba wa múra dáadáa wọ́n máa wà bákan náà ni. Báwo la ṣe wá lè gbára wa? Báwo la ṣe lè yọra wa kúrò nínú àjàgà yìí? Ohun tá a
fi lè yọra wa kúrò nínú àjàgà yìí ni wípé ká tẹra mọ́ àdúrà ká dẹ̀ ṣọ́ra fún àwọn ẹlẹ́tàn ènìyàn. Wọ́n fi ojú jọ ẹkùn táwọn wò wọ́n wípé ẹkùn làwọn eléyìí àmọ́ wọn lè pẹran jẹ. Ọ̀pọ̀lọpọ̀ wà tó ṣe wípé àwọn wọn bí èèyàn gidi nínú iṣẹ́ ìránṣẹ́ láti gbani kúrò lọ́wọ́ láti tọ́ni nípasẹ̀ Ọlọ́run àti láti jáni gbà kúrò lọ́wọ́ Sátánì. Àwọn yẹn gangan ni wọ́n jẹ́ paramọ́lẹ̀ tó ṣe wípé wọ́n ṣòro láti súntọ̀ ní inú ìrìn àjò ìgbàgbọ́ láyé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń wò gẹ́gẹ́ bí onígbàgbọ́ tá à ń wò bí leader, ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè jáde fún evangelism mọ́ ní ìsìn báyìí. Kí ló máa ń jáde fún? Nítorí wípé iṣẹ́ ìyìn rere wọn ti sọnù. Wọ́n sọ nípa ti ìrìn àjò ìjọba ọ̀run mọ́. Tí wọ́n bá máa wàásù wọn àkọ́kọ́ sọ nípa towó. Nípa towó. Tí wọ́n bá máa wàásù wọn àkọ́kọ́ sọ, wọ́n máa sọ fún ẹ wípé kí ni nǹkan tó o lè ṣe, ìrìn àjò wo ló lè rìn tó o fi lè lówó tó o fi lè ṣe. Owó ni kó o kọ́kọ́ ní, báyìí ni kó o ṣe, báyìí ni kó o ṣe gbá. Ìjà àti ẹ̀ sọ wípé dídí ọmọ Ọlọ́run kù sí dẹ́dẹ̀ mọ́ bí. Ọ̀pọ̀lọpọ̀ ò ní gbàgbọ́ nínú ẹ̀. Olóṣù ṣe ibi iṣẹ́ mẹ́rin dé nísinsìnyí yẹn. Okay. Ni wípé ṣé rí nínú ìjọ tí ò bá lówó lọ́wọ́ gan sef wọn pásọ̀ ò lè mọ̀ o. Wọn ò ní dá ọmọ tó bá lówó lọ́wọ́. Wọ́n pè é fún iṣẹ́ ìyìn rere wípé kó o wá dá sí nǹkan nínú ìjọ. O tún wá fẹ́ lọlé, o tún lọ ń tọrọ owó lọ́dọ̀ pásítọ̀ yìí pé o fẹ́ gba owó kán tó ẹ̀ kan fún ẹ ní 1 CD tàbí kán fún ẹ 5 CD. O fẹ́ fi wọ mọ́tò lọlé. Aláwẹ̀ tó bá di ọjọ́ kẹjọ o gbà lónìí o gbà lójọ́, mo á sọ fún ẹ pé pásítọ̀ kìíní kan tàbí brọ́dà alágbájá ẹ má bínú ẹ̀yin náà ẹ wá ṣẹ̀ṣẹ̀. Ẹ wá ṣẹ̀ṣẹ̀. Ǹjẹ́ bí Ọlọ́run ṣe kọ́ wa nínú ìrìn àjò ìgbàgbọ́ ṣé bẹ́ẹ̀ la ṣe ń rìn bí? Ṣé bẹ́ẹ̀ la ṣe ń rìn bí? Ìdáhùn yẹn á dáhùn. Bí Ọlọ́run ṣe sọ wípé ó kẹ́ ẹ lọ sí inú ayé láti lọ máa tú àwọn èèyàn sílẹ̀. Àwọn tó bá wà nínú òǹdè ẹ tú wọn kúrò, ẹ tú wọn sílẹ̀ kúrò nínú ìdè. Ẹ jẹ́ kí wọ́n rí ìtura. Tó bá ṣe wípé Mósè nígbà tó dé tí omi lọ́jọ́ sí tí ò bá gbìyànjú láti tó bá ṣe wípé kò gbọ́ ohùn Ọlọ́run kó tẹ̀lé ohùn Ọlọ́run báwo ló ṣe fẹ́ kó àwọn ọmọ Ísírẹ́lì lábu omi já. Olóṣù mo fẹ́ kẹ́ là yékéyékéyé wa. Ẹ mẹ́nu bá bẹ̀rẹ̀ pé láti lè mú àwọn èèyàn kúrò nínú ìdè. Ṣé ìdè tí wọ́n dè wọ́n ni àbí ìdè irú wo? Ẹ ṣe. Oríṣiríṣi ìdè ló wà. Bẹ́ẹ̀ ni. Ìdè tí à ń sọ nípa ẹ̀ ní ègún ìdílé. Ègún ìdílé. Báwo lo ṣe lè bọ́ kúrò nínú ègún ìdílé là ń sọ̀rọ̀ nípa ẹ̀? Báwo lo ṣe fẹ́ fa orúkọ ẹ yọ? Ó ní wípé tẹra mọ́ àdúrà gidi. Nípa agbára àdúrà. Nǹkan kan wà tó ṣe wípé a kì í mú àdúrà lọ́bẹ̀. Ó ní wípé àdúrà tó ṣe pàtàkì ni wípé Olúwa fa orúkọ mi yọ kúrò nínú ìwé ègún ìrandíran wa. Ègún ìrandíran wa. Bóyá ó níbi tó ṣe wípé ọmọ ológo máa ń dé tí wọn kì í débẹ̀. Ọlọ́run èmi fẹ́ jù bẹ́ẹ̀ lọ. Jẹ́ kí orúkọ mi tayọ. Bóyá ìlọ̀kọ náà ni káàkiri ègún ni. gbogbo àgbáláyé bẹ́ẹ̀ ni. Àìbímọ ègún ni. Many things ló máa ń fà. Àìlówó lọ́wọ́. Olóṣù. Many things ló máa ń fà. Ó dàbí tó ẹ bá tún ní ìbéèrè ẹ jẹ́ kí n mọ̀. Ìbéèrè mi náà ṣe rí tọ́pìkì tí ẹ mú wá yìí ní títí òní yìí ó jẹ́ pé mò ń gbé yẹ̀wò mo ti tún gbé yẹ̀wò torí pé ó jẹ́ nǹkan tó yẹ pé nǹkan sí ìyàn lè jókòó báyìí tó máa ti kíni tó máa rẹ́ra pé ǹjẹ́ kò sí ibi tí ò ségun o kò sí ìdílé kan ṣo láyé yìí tí ò ségun níbẹ̀ gbogbo wọn àti wá sùn àti yọrí síbi kan ṣo nítorí pé tẹ́ bá wò ó àìlówó lọ́wọ́ ègún náà ni ègún fà á o ẹlòmíì ó máa wà nílé ọkọ kò ní rọ́mọ bí ègún fà á o ẹlòmíì ó máa wà nílé ọkọ kò ní pẹ́ nílé ọkọ ègún fà á ẹlòmíì nǹkan papà náà ó jẹ́ pé ọkọ àtìyàwó ọkọ yìí pé ọkọ kìíní ó ti kú ọkọ kejì ó ti kú bó ṣe wà lọ́dọ̀ obìnrin ló wà sọ́dọ̀ ọkùnrin náà ṣùgbọ́n àkíyèsí tó pé a ò lè gbàdúrà mọ́ a sì rẹ̀wẹ̀sì nínú gbígbàdúrà. Ṣe níbi tí ẹ mẹ́nu bà yẹn gbogbo ẹ̀kọ́ ni ègún bẹ́ẹ̀ ni àfọwọ́fà ó máa ń fa ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú ìgbéyàwó níbi tẹ́ ẹ lọ yẹn
ó ní pé obìnrin míì wà tó ṣe wípé nígbà àsìkò tó bá ṣe wípé ó yẹ kó o ní ìmára dúró o ò lè ní ìmára dúró gẹ́gẹ́ bí obìnrin oúnjẹ nílé orò oúnjẹ nílé egúngún o wá ló ṣe kí ni olóyún fẹ́ni tí ò yẹ kó o lóyún fún o dẹ̀ wò wípé ojú tì lélẹ̀ máa jẹ́ kí n lọ ṣe kí ni jẹ́ n lọ ṣẹ́ oyún yẹn ó wá ṣàkọ́kọ́ ó ṣẹ́ ẹ̀kejì ó ṣẹ́ ẹ̀kẹta dókítà wa ń sọ fún wípé tẹ́ ẹ bá tún lọ ṣẹ́ ìmí tó jẹ́ ẹ̀kẹrin ó ṣeé ṣe kẹ́ ẹ pàdánù lé ọmọ yín o tó wá tún mú ìyẹn tó tún lóyún mi ó tún ní mi ó wá lọ ṣẹ́ ìyẹn ó wá pààrọ̀ hospital ó wá tún ṣẹ́ ìyẹn ṣiṣẹ́ tó wá ṣẹ́ yẹn ó wá ṣẹ̀ṣẹ̀ ó wá parí iléèwé ó parí gbogbo nǹkan tó fẹ́ ṣe tán ó wá tásìkò tó yẹ kó lọ́kọ ó lọ́kọ ọkọ tó wá ní kò wá gbọ́pá kò gbọ́po kò ròyún ní mọ́ wọ́n wá ń sọ pé kò sí ilé ọmọ lára ilé ọmọ ti bàjẹ́ ìyẹn èé ṣe ègún o àfọwọ́fà ni bẹ́ẹ̀ ni àfọwọ́fà ni. mo fẹ́ kí o máa yé yín dáadáa ó dàbí ibẹ̀ yẹn aspect ibẹ̀ yẹn ó yé yín dáadáa gbogbo ẹ̀kọ́ ni ègún àwọn nǹkan míì sì máa ń wà tó ṣe wípé ẹlẹ́ẹ̀kejì ni wípé ìkan wà tó ṣe pé mo fẹ́ sọ bíi story ni ìyá kan wà ìyá yìí ti dàgbà àwa ní secondary school GS1 la wà nígbà yẹn a kàn gbọ́ pé àwọn ní ìyá kan bọ̀ wọ́n ní ìyá yìí nǹka ó ń ṣe gbọ́n ṣàwò àǹtí kan wà lọ́dọ̀ màmá àgbà yẹn àǹtí yẹn ti dàgbà gan bẹ́ẹ̀ kò lọ́kọ ẹja dídí làǹtí yẹn máa ń tà ó ní màmá yẹn ń ta ẹja yẹn ló máa ń kiri làǹtí yẹn máa ń kiri gbogbo ọkùnrin tó bá ti fẹ́ àǹtí yìí wọn kò yí pẹ́ nígbà tí ò rọmọ bí ó dúró ìgbà tó wá dìgbà tí màmá yìí kú tó di wípé wọ́n ń kà lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ wá ń jẹ́wọ́ wípé lágbájá mo forúkọ bò láṣìírí lọ́wọ́ ní lágbájá ewé àkókò lòun fi dí ìdí ẹ̀ wípé kọ́ lọ wo ẹ̀yìn àmù wípé kó má bàa rọmọ bí ọmọ ẹ̀ òun náà lọmọbìnrin yìí wọ́n sì jọ ń sáré kiri lérí wípé kò rọmọ bí òun ni lágbájá ewé àkókò lòun fi dí ìdí ẹ̀ wípé kán lọ wo ẹ̀yìn àmù tó wà lẹ́yìn ilẹ̀kùn wọ́n máa réwé àkókò yẹn tóun fi gbádé mọ́lẹ̀ níbẹ̀ kán mú ewé àkókò yẹn kúrò ńbẹ̀ wọ́n máa bá ńbẹ̀ bí wọ́n ṣe lọ síbẹ̀ nìyẹn àǹtí yẹn débẹ̀ ó bá bẹ́ẹ̀ lóòótọ́ ó wá mú ewé àkókò yẹn ó mú kúrò ó sọ nǹkan tó máa ṣe séwé àkókò yẹn lẹ́yìn ìgbà tó ṣe tán oṣù kẹta ẹ̀ ó làǹtí yẹn fẹ́ èèyàn kan. ewé àkókò ló di lọ́nà wọ́n fi parí iṣẹ́. bó ṣe dẹni tó ń bímọ lónìí nìyẹn táǹtí yẹn wá bẹ̀rẹ̀ tó ń farúgbó ara bímọ. ìkànnì yẹn nítorí pé gbogbo ẹ̀kọ́ ni ègún. gbogbo ẹ̀kọ́ lè gún àfọwọ́fà. àfọwọ́fà ó wà nínú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ogun orogún ó wà nínú ẹ̀. nítorí wípé àwọn míì wà tó ṣe wípé wọ́n ti wò wípé ọmọbìnrin tó bá kúrò wọ́n mọ̀ pé wúlò fáwọn gẹ́gẹ́ bí ìyá yẹn ṣe pẹ̀lú nǹkan tó ń rò tó fi fewé àkókò dí ọmọ ẹ̀ nídìí. ó wò wípé tó bá kúrò lọ́dọ̀ òun tó di ẹni tó ń lọ́kọ tán ta lòun fẹ́ máa rán níṣẹ́ òun ò ní rí èèyàn kankan rán níṣẹ́ mọ́. òun ò ní rí èèyàn kankan rán níṣẹ́ mọ́. òun ò sì fẹ́ gbà kó ṣe wípé ògo títí ẹ̀ ló máa gbé ìdílé ìmú ga. ó ti fi dá májẹ̀mú nínú ẹgbẹ́ ìdí nìyẹn tó fi ń rẹ̀kẹ̀ láti wípé ńgbà tí ó bá rọmọ bí tí wọ́n ń dá padà sílé. bẹ́ẹ̀ ni kò ní lọ́kọ. ó ti yé yín bẹ́ẹ̀ yẹn. ó sì yé mi yékéyéké lótú. ogun orogún èyí tó wá wà ó ní wípé ọmọ ẹ kò ṣe wípé ọmọ ẹ ló máa gbédìlé ọkọ wa ga. ọkọ méje ọkọ tìyálé tìyàwó ìyálé ó lè ṣe pé òun ló máa gbógun ti ọmọ ìyàwó tàbí ìyàwó ló máa gbógun ti ọmọ ìyálé. ó máa wò pé sáwọn ọmọ tiẹ̀ láíláí àwọn ọmọ tòun ló gbọ́dọ̀ ṣe kí ló gbọ́dọ̀ gbé òun ló gbọ́dọ̀ gbé ìdílé ọkọ òun ga kì í ṣàwọn ọmọ tiẹ̀. ṣé mo ti wá sọ fún wa ni pé káwọn ọkùnrin má fẹ́ yàwó méjì mọ́ báyìí nìyí. kì í ṣe wípé ká má fẹ́ yàwó méjì nǹkan tí mò ń sọ nípa ẹ̀ yẹn wípé gbogbo ẹ̀kọ́ ni ègún.
òun ni nǹkan tí mo narrate fún yín wípé gbogbo ẹ̀kọ́ lẹ́gùn ègún ìdílé ni ègún ìwé ìrandíran ni gbogbo ẹ̀kọ́ lẹ́gùn àfọwọ́fà ogun orogún ó pọ̀ jù láyé tó ṣe wípé ó ń jẹ́ kí ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ mẹ́hẹ̀ kó dàrú. wọ́n máa wò wípé wọn ò rọ́mọ bí wọn kò sí nílé ọkọ kò sí kíní àwọn nǹkan tó ń fa ọ̀pọ̀lọpọ̀ nínú ìrìn àjò ìgbéyàwó lábala abẹ̀yẹn nìyẹn àti nípa ègún ní tó máa ń ṣẹlẹ̀ nìyẹn. ó dàbí mo ti dáhùn ìbéèrè. bẹ́ẹ̀ ẹ ti dáhùn yékéyéké ló. sọ àdúrà mi bàbá ò gbọ́dọ̀ dáwọ́ dúró láyé mi o. máa ṣe lọ nínú ayé mi. sọ àdúrà mi ò gbọ́dọ̀ dáwọ́ dúró láyé mi o. ọba tó ń ṣohun gbogbo nínú ohun gbogbo ọjọ́ orí kò sọ́dọ̀ lẹ́ o. ewu orí kò sọ́dọ̀ owó ó sì ń ṣe bẹ̀bẹ̀ ó ṣe ń ṣe. ẹ kú ilé padà bọ̀ lẹ́ẹ̀kan sí i ó yá nítorí pé tá a bá dógún ọdún dandan ni kó pé tá a bá sì dọ́gbọ̀n oṣù ó di dandan kókò lẹ́yìn èèyàn wa mo rérò yìí pé ẹ̀ ń jẹ́ ìgbádùn lágbolé onígbàgbọ́ látàárọ̀ iléeṣẹ́ káyà rédíò ni ẹ ti ń gbọ́ wá alájọkà nation trotro station last bus stop Accra ibẹ̀ la fìdí kalẹ̀ sí i láti ràn bí òjò tí à ń dá bí ọ̀wẹ̀ mo máa sọ fún wa yìí pé ó pọ̀ nílẹ̀ fún wa wàláhì bí yẹ̀pẹ̀ ni. ó pọ̀ fún wa rí. ẹ̀yin ti tèmi àtò àlejò mi ẹ mọ̀ bá mi fi àkókò yìí ẹ bá mi máa fi dágbére fáwọn aráalé àmọ́ kó tó di wípé ẹ dágbére ìmọ̀ràn wo lẹ lè gba àwọn èèyàn lágbolé onígbàgbọ́ nídìílé onígbàgbọ́ gẹ́gẹ́ bí onígbàgbọ́ ìmọ̀ràn wo lẹ lè gbà wọ́n láti bọ́ nínú ogun àti láti ṣe kíni láti fi ọkàn wọn àti gbogbo ìgbé ayé wọn lé Ọlọ́run lọ́wọ́ wípé Ọlọ́run nìkan òun lọ́ba tó gbẹ́kẹ̀lé kọ́mọ́ gbẹ́kẹ̀lé ènìyàn wípé àwọn ló lè bá wọn jagun wọn ẹjọ́ ẹ bá mi gbà wọ́n ní ìmọ̀ràn. ẹ ṣe gan olóòtú gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ gbélé mi lọ́wọ́ à ó ṣe gbogbo wa pápátá àwọn àlejò wa pápátá èyí tí ẹ ti ń wọ̀ láti àtàárọ̀ nǹkan tí mo kàn fún wa ìmọ̀ràn tí mo kàn máa gbà wá ní ṣókí a ti sọ̀rọ̀ tó pé bẹ̀rẹ̀ kì í sọ̀rọ̀ ìmọ̀ràn tí mo kàn máa gbà yín náà ni pé ẹ súnmọ́ Ọlọ́run yín àdúrà òun lọ̀pá Kristi o àdúrà gangan kí ni òun la lè gbà la lè fi bọ́ lọ́wọ́ ègún ìran yìí tó pé láìsí àdúrà sí àwẹ̀ àyíkí a ò lè jágun àjáyé o a gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run láti máa gbàdúrà láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ ẹ má jò sú wa ẹ má jò rẹ̀ wá torí pé Sátánì ò sinmi o àwọn onígbàgbọ́ òun là ń sinmi ẹ má jà á sinmi ẹ já máa gbàdúrà láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ ká lè nígbàgbọ́ nínú Jésù pé òun nìkan òun ló ṣe farasí i kò sí ohunkóhun tó lè farasí i ó máa jẹ́ ẹbọ jọ̀kànjọ̀kan o bó bá gbẹ́kẹ̀lé nǹkan àjà ọ̀bọ ṣùgbọ́n Ọlọ́run nìkan ló lè gbójúlé tí ò ti ní janibọ́ ẹ̀yìn kí ni ẹ gbẹ́kẹ̀lé Ọlọ́run ẹ súnmọ́ ẹ képe láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ ó nígbà wàtí bá képe òun ni ó gbọ́ kẹ̀sì kanlẹ̀kùn ẹ̀ á ṣe fún yín pé rere òun ló ló wa ẹ ṣe olótú. ẹ wá bá mi jó ìjó. yá bá mi dágbére bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí i fún gbogbo àwọn aráalé pátá. ẹ ṣe gbogbo aráalé pátápátá orúkọ mi ò yí padà èmi náà ni àbúrò yín ọmọ yín ìfáǹfààní yín lásbọn yín ọmọ atófarasì náà ni èmi náà lọmọ ọgbẹ̀yìn ọmọ òjòrú ọmọ ṣìkìtì aṣàlẹ̀ jẹ̀jẹ̀ bẹ́ẹ̀ tí òkú fi rí èmi náà ni ti yín o ire gbàngbà ire gbìngbì ire lójú owó rí ire láwọn máa rí ẹ ṣé o ó dàbọ̀. mo kí gbogbo ẹ̀yin èèyàn mi pátá gbogbo ibi tí ẹ ti ń wò wá pátá ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́ bẹ́ẹ̀ létí tí ẹ fi ń gbọ́ wá ò ní di láṣẹ Elédùmarè ọba kọ́dọ̀ ọba ṣẹ̀dá ayé ìmọ̀ràn tó ṣe wípé àfẹ́gbára wa lágbolé onígbàgbọ́ ni wípé ẹ jẹ́ ká tẹra mọ́ àdúrà nítorí wípé a ti mọ̀ wípé àdúrà òun náà lọ̀pá Kristẹni àdúrà la lè fi jagun la lè fi ṣẹ́gun ẹ jẹ́ ká máa rántí wípé ní ìgbàkúgbà ní dídí ọmọ Ọlọ́run lè sùn mọ́ ìtìlẹ̀ o tó bá dé kí ló fẹ́ ká mọ́ wa lọ́wọ́ ẹ jẹ́ ká máa rántí ní gbogbo ìgbà nítorí wípé bá a fẹ́ bá a kọ̀ a ó jiyàn ohun gbogbo tá a bá gbélé ayé ṣe ṣé rere ló gbélé ayé ṣe ni àbí ibi ló gbélé ayé ṣe ohunkóhun tó o bá gbélé ayé ṣe pátá òun náà ni wàá ròyìn lẹ́nu bodè àìlómìn sí ẹ̀ sọ wípé kó tó di wípé òun kúrò láyé òun á jẹ ayé ó wàá jẹ ayé àmọ́ rọra má jẹ́ níjẹkújẹ nítorí wípé bí wọ́n ṣe ń lépa àti jẹ ayé òun náà ni Sátánì ń dọdẹ láti dá ẹ̀mí ẹ̀ légbodò àmọ́ wàá tọ́ mo máa gbàdúrà kó o máa súnmọ́ Ọlọ́run òun ló fi lè bọ́ lọ́wọ́ ègún
lọ́wọ́ ogun àti ègún, nítorí wípé àwọn nǹkan kan wà tá a kì í mẹ́nu bà nípa, a kì í gbàdúrà nípa ìdílé, a kì í gbàdúrà nípa ogun, a kì í gbàdúrà wípé Ọlọ́run sì ẹ̀ jẹ́ kí n pẹ́ láyé àmọ́ má jẹ́ kí n rí bi, yọ orúkọ mi kúrò nínú ìwé ègún ìwé ìrandíran, nítorí wípé àwọn nǹkan yìí ṣe pàtàkì fún wa láti mọ̀. Ẹ̀yin òbí, mo bẹ̀ wá, ẹ jẹ́ ká fi ojú ọ̀nà Ọlọ́run, ẹ jẹ́ ká fi tọ́ àwọn ọmọ, nítorí wípé tí wọ́n bá ń dàgbà sípasẹ̀ ìlànà Ọlọ́run, tí wọ́n dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run, wọn ò ní yàyàkuyà, wọn ò ní yamugbó, wọn ò ní yọmọ bíláìlì. Ẹ jẹ́ ká máa ṣe kíni, ẹ jẹ́ ká máa rántí wípé àdúrà òun lọ̀pá Kìrìsìtẹ́nì. Àǹtí Kàfáyà, ẹ káàbọ̀, nítorí wípé ẹ ti léètì lónìí. Ẹ máa bá wa pàdé lágbolé onígbàgbọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba akọ́dá aṣẹ̀dáyé. Ó tún di ọjọ́ mẹ́jọ. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé òdu ni mí o, bẹ́ẹ̀ orúkọ mi ò yí padà, orúkọ mi Olúbísí ọmọ bíbí Akínlóye. Ìkòyí ẹ̀sọ́ kò ṣe mú kò ṣe pa kò ṣe é ṣe níbi, má dánwò, ẹ̀yin lójú Elédùmarè ni. Mo kí gbogbo àwọn tá a jọ ṣètò lónìí pátápátá, látòrí Alhaji Sáfì ọmọ Ọlápàdé ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé bí olè tí ń jàre olóhùn, ọmọ tó farati ọmọ Ẹ̀gbámọlúsàbí agbòǹgbò àkàlà, Olúwatóbilọ́ba àfa àbákúpẹ, Àjíà Màkúkà, gbogbo wọn pátá. Ara àwọn tá a tún ṣe kíni tá a tún jọ ṣètò lónìí, tani afẹ́fẹ́ ọmọ májẹ̀mú, màmá mi Madam Stanley Olúwabùnmi ọmọ fẹ́ òye bí ojúmọ́ ti mọ́ wá sáyé, ó pọ̀ jù yẹ́ tó mo kí wa ní tẹ̀lẹ́sàn, mo kí wa ní tòlógun wípé ó tún di ọjọ́ mẹ́jọ tẹ̀ tún máa gbọ́ mi lábala kíni, lábala lágbolé onígbàgbọ́. Àdúrà kan wà tó ṣe pé mo máa ń gbà fún gbogbo àwọn abiyamọ pátá, ẹni bí mi ẹni báwo mo ṣe máa ń gbà ná. Mo sọ wípé kan wà tó ṣe pé lábíamọ òkìtú wò, wọn ò ní gbé káyín mọ́lẹ̀, wọn ò ní gbé káwọn òbí tèmi náà mọ́lẹ̀, lágbára lọ́wọ́ Ọlọ́run ọba kọ́dá aṣẹ̀dáyé. Ire lójú owó rí, ire lójú wa máa rí o. Àmọ́ kí n tó lọ, ọ̀yá ẹ jẹ́ ká máa fi léyìí ṣe lọ́nà, ó tún ṣe kíni, ó dàbọ̀. Aráyé má ṣe ṣì lọ sí ìfẹ́ tó ti jẹ tán. Bàbá má fèsì aráyé kò ti jẹ tán. Ṣé yìí ni Michael ló ń bọ́ ẹ bá mi lò. Bàbá má fèsì. Kaya Radio is the #1 online radio TV. Here we give you 100% entertainment. Our programs are educative and entertaining and all-round information. To promote your brand, your music, your skit, your business and services, contact Kaya Radio on 0260-878860. Also, we are available for music video, studio installation, advertisement, and promotion. We are also available on YouTube, Instagram, and Facebook. Don't go far. Kaya Radio will light up your day. No